kí ni àmọ̀ràn tẹ́ máa fún àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ń lògùn tí wọ́n fẹ́ jẹ́ kí oyún dúró? Ìmọ̀ràn tí máa fún wọn àwọn gan tí ìlú ń jẹjẹ ìmọ̀ràn yẹn lọ fà àwọn gan òórùn jẹjẹ ẹ wá ní kí n fún wọn mọ̀ràn ṣé àgbẹ̀ tó máa rí oúnjẹ jẹ dáadáa àwọn gan ń lọ ṣe nǹkan tó fẹ́ lọ ṣe yẹn. So kò sí ìmọ̀ràn tẹ́lẹ̀ fún wọn pé kó má ṣẹ́yún. wọ́n ti gun kọ́ńkíré rí tí mo ṣe wà ní ìgbàdà kóbìnrin gun kọ́ńkíré tó bá gun máa dákú. So kó máa ṣẹ́ lọ. Kó máa ṣẹ́ lọ. Ṣé ẹ ti bèrè mi? Tẹ́ bá bí iṣẹ́ fẹ́ bá wọn tọ́ ni àbọ̀ fẹ́ gbé láìsí wà látọ̀run. Lọ́wọ́ tá a ti ẹ̀ wá yìí kò sí pé ìwọ ọmọbìnrin tó lọ ń lo nǹkan tí sorry for yourself tó ló ṣe máa settle down age of 38. Pé kó má máa lògùn mọ́ àbí. Bọ̀ kò ní gbọ́ torí òun kò tí ì ló ń jẹjẹ ẹ wá ní kó má lògùn mọ́ kò ní gbọ́ pé kó má máa lògùn. Ẹgbọ́n wọn ní kẹ́ má ṣẹ́yún o nǹkan tí. Àwọn ẹ̀tàn ní gbọ́ náà ní pé kẹ́ má máa ṣẹ́yún bọ̀ ẹ má máa ṣẹ́yún kò dáa àwọn oògùn tẹ máa ń lò tó máa ń dí sí ibà á wá dìgbà tá a bá fẹ́ bímọ a máa ní pé èmi kìíní kan àbúrí ẹ̀ bu máa lóògùn tó ní máa fi lóyún mọ́ o gbọ́ á máa lóògùn tó ní máa fi oògùn tí wàá tó máa tètè wá wọ́n á rí tiẹ̀ kan pàápàá ọmọdé ìyẹn gan ló máa da so àǹtí mi lè parọ́ nǹkan ṣe wá nílùú yìí o àwọn bọ́ọ̀sì àríṣẹ́ ṣe dáadáa o yálé no be work o yálé no be work o mi yálé no be work o and yahoo no be good work o but me ni choice now you wan ṣe ebi ma pa mi goodbye. All right, ẹ ṣé o.